so kí n lè fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn tí àfáà Jamiu ní àfáà oníkùránì ní àfáà agbẹ́sìngá ní gbogbo arúgbó àwà yìí náà ti wọ mọ́tò wọn gbogbo àwọn tẹ́ ń wí lámú gbogbo àjọ dàrú ni àtijọ́ wọ mọ́tò tájọ dàrú jìnàjìnà bàbá wa Abdulgani Suleiman Tamola adámọ̀ láwọ̀ ẹ̀yà àfáà mi ni wọ́n bá kí lọ́dọ̀ bàbá láwẹ́wẹ́ gẹ́gbẹ́ ní ṣùmọ̀rá ni wọ́n àtúnwádọ́dọ̀ bàbá àtúnlọ̀gbà mọ̀kúnmọ̀ àwa kéwú tán bá ṣe ya gbòógì sáàmùkòkò ní gbogbo àwọn tẹ́ ń dárúkọ yẹn àmọ́ra wa a máa dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run tó fi yín ṣe gàrí tíra wa sẹ́rí tẹ́ bá ti jùlẹ̀ pẹ̀ báyìí tẹ́yàn bá kọ́kọ́ neutralize kó gbé ẹ̀mí rẹ̀ kúrò níbi tààsùbù ní yóò mọ̀ pẹ́ ń sọ̀rọ̀ àmọ́ tí ẹ̀ bá yìí dìmọ́ tó ń bẹnu tíra tí wọ́n ti kóòdù fún wa gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ àmìgbọ́ tó bá jẹ́ wípé àwọn àfáà wa náà bá ṣe bẹ́ẹ̀ ní gbogbo agbègbè tó kù ní ẹ ti gba Yorùbá kúrò lọ́wọ́ wọn àmọ́ ẹ̀yin nìkan la rí o ẹ̀mí gígùn àtàláfíà ara anagunla alhamdulillah títí yín náà ló bí tiwa yìí títí yín tẹ̀sí ló bí tiwa yìí ká máa tọrọ ẹ̀mí gígùn àtàláfíà ara fún yín ni bàbá kọ́lọ̀ yẹ ṣe pẹ́ fún wa ká tún rí mú jù báyìí lọ ẹ má wọ́n tọ́wọ́ èèyàn sọ wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. etí wáàsí wọn fi dùn mọ́ mi nú òun náà ni pé etí a ti ń sọ fáwọn èèyàn láti jọ èyí tèmi máa tẹnu mọ́ tí màláìkà tí ò níyẹ́ àmọ́ tí ń dárabàrà nílùú Nàìjíríà yìí náà ni màláìkà tó jókòó ẹ̀yọ̀ ń bọ́ ànábì sallallahu alayhi wa sallam ntí èmi àtòun tá a ti ń sọ láti ìjọ yìí wípé ẹ̀yin máa pariwo Jésù ń bọ̀ báwo ló ṣe jẹ́ pé Jésù làwọn ò máa retí tí ó wàá gbà wá láàrin màláíkà tí ò ní yẹ̀rẹ̀ tí ń bọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lónìí yìí ṣe ohun tó fẹ́ bá pàdé Allahu subhanahu wa ta'ala nìyẹn Habibullahi Adam Jamiu Adégúnwà tó endorse tí wọ́n ń bú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nítorí ìbínú àwọn ahlu sunna wal jama'a tí wọ́n náà ní nítorí ìbínú àwọn salafiyya tí wọ́n náà ní tó sún débi pò wá endorse Jamiu Adégúnwà legacy rẹ̀ náà rí o kí ni tẹ́fẹ́ bá pàdé Allahu subhanahu wa ta'ala ماذا تريدون أن تلقوا ربكم به kí ni tẹ́ fẹ́ mú pàdé Allahu subhanahu wa ta'ala ọba tó dáyín wallahi ohun tí Jamiu Adégúnwà ń sọ yìí wallahi al'azim wallahi al'azim wallahi al'azim tuqafuna amama rabbikum wa tus'aluna amma yaqulu hadha al-jahil wa tus'aluna amma yaqulu hadha ar-ruwaybidah wa tus'aluna amma yad'u ilayhi هذا الكافر عدو الله عدو رسول الله صلى الله عليه وسلم يا حبيب الله إلى حبيب الله وان دايدون جون من القيامة إلى أكنتولا إسحاق موريك الله بيدا وكبه لجون جون من القيامة لوري ونتي جامع أدقوا أنصولوني جامع أدقوا ملايكة تيو نية تجون سوكو سوني بايكبه النبي عيسى ونقبا دواما مدير المركز حبيب الله آدم tí wọ́n náà fún Jamiu Adégúnwà ní àga nínú markazi kó jókòó ààyè ìmọ̀ tí bàbá Ádámọ̀ pinlẹ̀ kalẹ̀ tó fún ní ààyè pé kó jókòó nítorí ìbínú àwọn alùsùnnà kíró eléyìí máa dá sọ̀rọ̀ ìpé ṣáà Nábì Ìsá ò ní padà wá mọ́ kó túnmọ̀ wáyìn in tí Jamiu Adégúnwà wọ́n sọ yìí wallahi alazim wọ́n béèrè lọ́wọ́ yìí méjèèjì ń jọ gbẹ̀dà kìyàmà
wọ́n béèrè lọ́wọ́ yín tó bá dijọ́ min al-qiyama tus'aluna an hadhihi al-ashya yawm al-qiyama Allah bẹ́ẹ̀ dá yóò pè yín lẹ́jọ́jọ́ min al-qiyama. Ishaq Akíntola Múríkì yìí wá rè. wọ́n lè rí tó ara àwọn ẹ̀kọ́ láàrin tó lọ́dọ̀ Muhammadu ní pé gbòbí méjèèjì lò ìmọ̀ ẹ̀ tó bẹ́ẹ̀. wọ́n ṣe mú mi ẹni jẹ́ta nábì. ẹgbọ́n tó sọ sáà nábì Akíntola Ishaq Múríkì Labbaika the Christ tí ò níyẹ tó ń sọ fún àwọn èèyàn lẹ́yìn nínú kọ́ọ̀lù ipò ti sọ fún kó má dá sọ́rọ̀ àwọn àfáàmà àmá oyin níta gbangba ó sọ fáwọn èèyàn pé màláíkà tí ò níyẹ tẹ́jọ ń sọ ipá nẹ́bì Ìsá ò ní padà wá mọ́ gbọ́n tó sọ sí Ànábì sallallahu alaihi wasallam gbọ́n tó sọ sí Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam khayrun nasi khalqah ẹni tó dájú nínú àwọn ẹ̀dá Ọlọ́run ọba níbi wa ẹni tó dájú tó lóore jù nínú àwọn ẹ̀dá Ọlọ́run ọba níbi ìdẹ́dà tọ́lọ́run ọba dá. Kí Jamiu Adégúnwà kó yẹ ẹnu rẹ̀ jáde kó sọ fún àwọn ọmọ aráyé yípé Ànábì ọ̀sálàmù kò gbọ́ áyà bó láṣe bá àwọn òbí lò bó láṣe rílétì pẹ̀lú àwọn òbí. Ànábì ò gbọ́yé nítorí pé kò lóbí, nítorí pé Ànábì ò gbọ́njúmọ́ àwọn òbí rẹ̀, torí pé Ànábì ò gbọ́njúmọ́ àwọn òbí rẹ̀. Kò yí Ànábì sallallahu alaihi wasallam lójú ayé rẹ̀. Jamiu Adégúnwà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí. Oyin Jamiu Adégúnwà níta gbangba ipe Labbaika tí ò níyẹ tẹ́ẹ̀jọ ń ṣe kíni tẹ́ẹ̀jọ ń sọ ìsọkúsọ tẹ́ẹ̀jọ ń sọ ipá Ànábì Ìsá ò ní padà wá mọ́. Ó wá ń sọ fún àwọn èèyàn nínú kọ́ọ̀lù tí wọ́n ń pè ẹlẹ́yìn ipò tí ní kó má dá sọ́rọ̀ àwọn mùsùlùmí mọ́. So wallahi tẹ́ẹ̀bá jáde kẹwàá sọ fún àwọn mùsùlùmí pé orí àánú ní Jamiu Adégúnwà ń pèpè sí àfihìnlẹ̀ fún Allah bàdẹ́dà. Akíntola Ishaq àfiọ́lẹ̀ fún Allah bàdẹ́dà àfàọ́lẹ̀ Ọlọ́run bá lọ́wọ́ àfàílẹ̀ Allah subhanahu wa ta'ala lọ́wọ́ tó bá lẹ́tọ̀ọ́ sí ẹ nínú ẹ̀san kí Allah bẹ̀rẹ̀ kó fún ẹ. Tó bá jáde wá sọ fún àwọn aráyé pé orí ìsìnà. Gbogbo àwọn tẹ́ ń dárúkọ yẹn àmọ́ra wa a máa dúpẹ́ fọlọ́run Ọlọ́run tó fi yín ṣe gàrí tíra wa. Sẹ́ni ìjọba bá ti túlẹ̀ pẹ̀ báyìí téèyàn bá kọ́kọ́ ní tramline tó kó gbé ẹ̀mí rẹ̀ kúrò níbi tààsùbù ni yóò mọ̀ pẹ́ sọ̀rọ̀. Àmọ́ tí ẹ bá yìí tì mọ́ ní tó ń bẹnu tíra kan ti kóòdù fún wa gbogbo ẹ ṣe sọ àgbébọ̀. Tó bá jẹ́ pé àwọn àfáà wa náà bá ṣe bẹ́ẹ̀ ní gbogbo agbègbè tó kù ní ẹ ti gba Yorùbá kúrò lọ́wọ́ wọn. Àmọ́ ẹ̀yìn nìkan la rí o ẹ̀mí nínú àtàláfíà rà ánàkọ́ọ̀lá alhamdulillah títí yín náà ló bí ti wáyé. Ẹgbọ́n tágbẹ́sìngà ń sọ fún mùdírù lọ́jọ́ náà pé ánàkọ́ọ̀lá títí yín náà ló bí ti wáyé. That is in tí mùdírù ń ṣe àwọn nǹkan àdánwò tí wí Habibullahi Adam ń sọ láwùjọ àwọn mùsùlùmí ìmá sọ̀rọ̀ sí àwọn sàhábí Ànábì ìmá bú wọn ìmá sọ̀rọ̀ sí Ànábì sallallahu alaihi wasallam lórúkọ ipé àwọn àdísù kan bẹ tí ó tó sọ̀rọ̀ ẹ̀tẹ́sà Ànábì tó yá sí pé òun ló ya aláìmọ̀ kan pa rẹ̀. Óyé agbẹ́sìngà sọ pé ti mùdírù ló bí ti wọn. Ṣẹ́yìn mùsùlùmí ṣe wá rí pé ibi tó yí fìtínà yìí ti ń bọ̀ ló ẹkẹ́ ṣẹ́ rí padà sí. So tí ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ labudda an yurja'a ila aslihi. Tí ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ a gbọ́dọ̀ ṣẹ́rí ìṣẹ̀lẹ̀ náà padà sí kíni sí ìpìnlẹ̀ ibi tí ń bọ̀. Ìpìnlẹ̀ ibi tí àwọn irú Jamiu Adégúnwà yìí ti ń bọ̀ náà ni ọ̀dọ̀ Habibullahi Adam. Ibi tí àwọn Jamiu Adégúnwà ti ń sọ ìsọkúsọ yẹn bọ̀ tí wọ́n ti wíwí kú mi wọn bọ̀ tí wọ́n ti lọ he orí ibú tí wọ́n fẹ́ máa sọ sáà Ànábì ọ̀sẹ́lẹ̀mù yìí tí wọ́n fẹ́ lọ ma tí wọ́n he orí ibú tí wọ́n sọ sáà Ànábì yìí lórúkọ ipá àwọn ń ṣe rìsẹ́ẹ̀chì wallahi ọ̀dọ̀ ẹni tí ti ń bọ̀ rí ọ̀dọ̀ irú àwọn Habibullahi Adam ní ti ń bọ̀. Ẹ kú rí Jamiu Adégúnwà ń bẹ̀ ẹ̀rí agbẹ́sìngà aláìmọ̀kan léléyìn náà ẹ̀rí Al-Mubarak olóòdò kèfèrí léléyìn náà nílò Ẹ̀pẹ́. So mo dẹ̀ lérò pé ó ti wà láìfù báyìí ń sọ̀rọ̀ lọ́wọ́ inshallah á dá ẹlẹ́kọ̀ọ́ lórí rẹ̀. Oye mo kọ́kọ́ fẹ́ wá sọ fún àwọn àlùmọ̀ náà pé àwọn aláburú tí wọ́n endorse yìí àwọn gangan ni fìtínà àwọn gangan ni ọgbà lẹ́yìn àwọn gangan ni igi lẹ́yìn ọgbà yín àwọn gangan ni igi lẹ́yìn fìtínà àti àdánwò tẹ́ ń ṣe kíni tẹ́ ń fọ́n kálà ní àwọn àlùmọ̀. Ẹgbọ́n tágbẹ́sìngà sọ ó ń sọ fún Habibullahi Adam yìí pé nínú
ohun tí mùdírù ń fánká òun náà ló ṣe kíni ló bí tiwọn yìí, òun náà ló bí tí Jamiu Adégúnwà yìí ń sọ yá bí, òun ló bí tí Jamiu Adégúnwà ń wí yá bí, òun ló bí èbú tí Jamiu Adégúnwà ń bú Ànábì yá bí. ẹ wá ṣe bẹ́ẹ̀ pé bọ́yá ẹ̀ tí ẹ̀ gbọ́ pé Jamiu Adégúnwà sọ nǹkankan, ẹ ṣe bẹ́ẹ̀ pé bọ́yá Jamiu Adégúnwà ò tí ẹ̀ wí nǹkankan, ẹ ṣe bẹ́ẹ̀ pé bọ́yá Jamiu Adégúnwà kò sọ nǹkankan sí Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam. ẹ sì fẹ́ máa pera yín ní mùsùlùmí, ẹ sì fẹ́ máa kara yín kún àwọn mùmìní, ẹ fẹ́ máa kara yín kún àwọn ẹni tí wọ́n gba Allahu subhanahu wa ta'ala gbọ́, níbi tí Ànábì sallallahu ti sọ pé ẹnì kọ̀ọ̀kan yín kò ní tí jẹ́ olùgbàgbọ́ òdodo àyàfi ìgbà tí mo bá tó jẹ́ ohun tó nífẹ̀ẹ́ sí ju bàbá rẹ̀ lọ, ju ìyá rẹ̀ lọ, ju àwọn ọmọ rẹ̀ lọ, ju àwọn ẹbí rẹ̀ lọ, ju gbogbo ọmọ ènìyàn lọ pátápátá. So ibi tí Ànábì sallallahu ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí, èèyàn wá ń sọ̀rọ̀ àbùkù sànnábì, èèyàn ń sọ̀rọ̀ àbùkù sànnábì àti ìwọ Habibullah Adam àrọ́rọ̀ rẹ̀ kó sọ̀rọ̀ lórí ẹ̀, ó tí ẹ lè sọ̀rọ̀ lórí ẹ̀ náà. So ó lè sọ̀rọ̀ lórí ẹ̀ náà, àwọn ìbàjẹ́ tí wọ̀gán náà dákalẹ̀ láàrin àwọn mùsùlùmí ńlẹ̀ Yorùbá kọ́ ní lọ́wájú yìí tí ó ti tán, òun náà kọ́ ló bí èyí tí ọ̀tá Ọlọ́run ọba kèfèrí ọmọlẹ́yìn rẹ̀ yìí náà wá ń sọ ni ìrẹ́ Habibullah Adam. Amma wallahi kálọ́bẹ̀ ẹ̀dà kó sógun yín tí ó bá já sí wípé ìmọ̀nà ò ní wúlò fún yín, kálọ́bẹ̀ ẹ̀dà kó ṣe ohun tó lẹ́tọ̀ọ́ sí yín tó bá já sí wípé ìmọ̀nà ò ní ṣe kíni kò ní ṣàǹfààní fún yín, kálọ́bẹ̀ ẹ̀dà kó ká yín kó ńlẹ̀ tó bá já sí wípé ìmọ̀nà àti ìtọ́sọ́nà ò ní wúlò fún yín. So torí ó ń fi hàn pé ìmọ̀nà ò lè